bá ti wù kí ṣòro ẹ̀dá ò ṣàìnà bí Saidi ṣe lè tó bó bá ti wù kí ṣòro ẹ̀dá lè kókó tó Saidi láàyè láàyè ẹ̀yìn tèmi kò lè lè tó àpáta bàpáta kan ṣe lè tó irin sán àpáta bí irin kan wá ṣe lè tó iná tó bá kẹ̀ á yọ bó ti wù kí náà fẹ́jú tó omi ló kúkú máa pa ṣẹ̀wá lágbára omi òrùn ló kúkú máa gbẹ ṣẹ̀wá rí òrùn gangan agbára ọlọ́run ló ka ṣẹ̀rọ ọlọ́run wọn bá agbára àdúrà ló ka ẹni wo nkóhun tí ò rí owó tẹra mọ́ àdúrà ṣò ń gbọ́ ẹni tó ṣẹlẹ̀ ńgbà náà ni pé mo fẹ́ lọ sí Mẹ́kà mo ti ṣe rẹ́kọ̀dì ẹ̀ ta ó wáyé kí bò mo tàbí fún mi lókè fi lọ sí Mẹ́kà ó wá ń jí mi mo ṣe àwọn owó yẹn káàkiri lọ́tún lọ́sì àsọmọ ilé nìyàn mo rò yẹn díẹ̀ wá kú bí 80,000 promise bó máa fún mi 80,000 náà kò fún mi lọ́dún náà ó tún ajé fan mi kan ó ti dòkú ọ̀run lẹ́nì olúwa fún mi ní 80,000 yẹn ara mi ò láti fẹ́ sọ̀rọ̀ láti tàbádé Mẹ́kà torí international dábàá lọ a fẹ́ bá normal àwọn èèyàn lọ tẹ́lẹ̀ but kò ẹni ẹgbà tí ò fún wa lówó yẹn ló fi di pé aṣáà yìí mọ́ international gbà náà nígbà tá a tún wá dé Mẹ́kà tá a sọ reality tán kò sí ní ta fẹ́ jẹ oúnjẹ àwọn lárúbá là ń jẹ káàkiri ọbẹ̀ yẹn tẹ́wá bù báyìí ọmọ aṣọ nígun pàgbà yẹn àti aṣáà jẹ chicken ebi òde ṣe tó rí ìfẹ́ yàn chicken aṣáà jẹ onífẹ́ pàgbà tá a rí gẹ́gẹ́ jẹ nígbà tá a dé Mẹ́kà máa sọ fọ́nà pé Mẹ́kà tí mo wá yìí mo fẹ́ kó lápẹ̀rẹ́ nínú gbèsè ayé mi mo ṣáà tẹnumọ́ bẹ́ẹ̀ fọlọ́hún mo wá pàdé àfa kan bí àfa ìwà ni pé sọ tí mo fẹ́ gẹ́gẹ́ yàtọ̀ sí pé mo fẹ́ kó lápẹ̀rẹ̀ Amẹ́ríkà àti London mo fẹ́ lọ lẹ́ẹ̀kan náà torí wọ́n ń gàn mí gbà yẹn pé gbogbo ẹgbẹ́ Amẹ́ríkà gbogbo ẹgbẹ́ London wọ́n ṣáà máa jà kiri pé mo fẹ́ lọ sí Mẹ́kà àti Amẹ́ríkà pọ̀ lẹ́ẹ̀kan náà ni mo fẹ́ lọ ìwọ lọ́hùn lọ́dún yẹn ni mo dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo lọ gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà mo tó fa orin tí mo kọ nìyẹn nígbà tí mo ti gbé ní tí mo fẹ́ síwájú Ọlọ́run ó dẹ̀ gba gbogbo ẹ̀ fún mi ó dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ báwo mo ṣe wá ní ròyìn Ọlọ́run fáwọn èèyàn pé báyìí tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ tó bá tún ní ìṣòro bíi tèmi báyìí gbé lọ síwájú Ọlọ́run á gbọ́ lọ sí Mẹ́kà kó bọ́ lọ sọ̀rọ̀ ńbẹ̀ á gbọ́ mo tó fa orin yẹn nìyẹn. gbogbo wa tẹ́dàbà wo ní òun ṣe o ìgbésí ayé àtọ̀dọ̀ lọ́hùn. ọ̀rọ̀ fàjà kẹ́yàn kan má fọ́ lọ́hùn ṣẹ̀rí rọmọ ọ̀rọ̀ fàjà kẹ́yàn kan má fọ́ lọ́hùn ṣẹ̀rí rọmọ Ọlọ́run ọba tí mò ń sìn kò kí gbẹ̀rí rọ́jẹ́ ọ̀rọ̀ fàjà kẹ́yàn kan má fọ́ lọ́hùn ṣẹ̀rí rọmọ Ọlọ́run ọba tó dààmú ọmọ kò kí gbẹ̀rí rọ́jẹ́ ọ̀rọ̀ fàjà kẹ́yàn kan má fọ́ lọ́hùn ṣẹ̀rí rọmọ Ọlọ́run tó dá Jésù Kristi kò kí gbẹ̀rí rọ́jẹ́ ọ̀rọ̀ fàjà kẹ́yàn kan má fọ́ lọ́hùn ṣẹ̀rí rọmọ ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira kò sẹ́ni tó máa ń wájú Ọlọ́run ọba ẹ̀rí òdodo ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira Ọlọ́run lọ́ba kún fàyà kún tọ́ba mi ò nira ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira òkìkí tí mo ní ní òótọ́ Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè ó sọ lẹ́yìn kò sọ lẹ́yìn wọ́n ní kọ́dú ẹ̀ sílẹ̀ wọ́n ní kọ́dú ẹ̀ sílẹ̀ ó sọ Pasuma kò sọ Pasuma ó ní Pasuma ó tóun ó ní Pasuma ó tóun ó sọ Kọ́líńtì kò sọ Kọ́líńtì ó ní báyìí ṣáájú Kọ́líńtì lọ ó ní báyìí ṣáájú Kọ́líńtì lọ. Pasuma ọ̀rẹ́ mi Àlàbí akọrin ńlá nìwọ náà má bínú Alhaji Kollington Ayinla ògbólógbò olórin lẹ́yìn náà ẹ má bínú thank you everybody ẹ ṣe. aráyé ìfẹ́ ní fún ọ lálàyé ènìyàn ò fẹ́ mọ̀ tí ó là kọjá tó bá ń gòkè wá fẹ́ ó tún rẹ̀ lẹ́yìn ni. bílẹ̀ ayé ṣe rí nìyẹn oníléèwé nǹkan ṣọ́ra pẹ̀lú náà aráyé ìfẹ́ ní fún ọ lálàyé ènìyàn ò fẹ́ mọ̀ tí ó là kọjá tó bá ń gòkè wá fẹ́ ó tún rẹ̀ lẹ́yìn ni. oníléèwé kọ́ ṣọ́ra pẹ̀lú náà aráyé ìfẹ́ mi fún wa ọ̀làláyé ènìyàn ò fẹ́ mọ̀ tí yóò là kọjá tó bá ń gòkè wá fẹ́ òtún rẹ̀ lẹ́yìn ni. ẹ̀ríran alákàrà ń bínú ẹlẹ́kùrú ẹ̀ráyé ìran alákàrà ń bínú ẹlẹ́kùrú ẹ̀ráyé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ bóníkálukú àbáṣọ̀rọ̀ ajé kò sani tí ò ní pàwọ́ ayọ̀ wọlé bẹ́nìkan fàkàrà ṣọ́ńkọ́ ikọ̀ àjẹkùrú oníléèwé kọ́ ṣọ́ra pẹ̀lú náà
aráyé ìfẹ́ ní fún wọn lálàyé ènìyàn ò fẹ́ mọ ohun tí ó là kọjá tó bá ń gòkè wọn fẹ́ òtún rẹ̀ lẹ́yìn. Basiti wọ́n ni mò ń retí.